mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lájò lẹ́yìn odi o. Olódùmarè ọba òkè kò ní jẹ́ ká rí un gbé sọnù bí ó kì í ṣe bí ọmọ. Ẹ jọ̀wọ́, ọ̀rọ̀ mi ò ní pọ̀ púpọ̀, mo kàn fẹ́ béèrè kan ni. Níbo ni Nigerian president wà? Ṣé a ṣì ní president àbí a ní president? Mi ì ṣọ́ọ̀pá ní president. Nítorí nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo Nigeria right now, including Yoruba land, tó bá ń ṣẹlẹ̀ ní western world, àwọn president wọ́n ti máa bọ́ síta live and direct ní gbogbo orí social media, wọ́n ti máa address the issue yìí. But àárí president títí wa tí wọ́n pè ní Buhari, àárí níta, àárí kó wá address issue, àárí kó bọ́ síta lórí live chat, tó bá tún máa sọ̀rọ̀ náà abẹ́ audio ọ̀kan máa faṣọ bonu sọ̀rọ̀, òun ló ń ṣe. Ṣé a ṣì ní president ṣá? A ní president. Àwọn British bẹ̀bí tí wọ́n gbé sórí ipò nítorí wípé kí àwa Yorùbá ká má bàa free, tó bá yá wọn wá gbé kúrò ńbẹ̀ torí pé a mọ̀ 100% wípé kò kí ń ṣe Buhari ló wà ńbẹ̀. Ẹni tí wọ́n da mask bò lójú tí wọ́n gbé síbẹ̀, táwọn France gbé síbẹ̀ àtàwọn British pẹ̀lú àwọn colonial master tó kù, òun ló wà ńbẹ̀. Tẹ́ bá wo àwọn pictures wọn dáadáa l'Abuja, ó máa rí ẹ̀, ó máa ń dá dúró ni wọn kì í súnmọ́, àwọn èèyàn ń súnmọ́. Gbogbo àwọn àgbààgbà wá dẹ̀ mọ̀ secret yìí, àwọn àgbààgbà tó wà ní top ní omi ò ní gbogbo wọn, àwọn tó wà ní top wọ́n mọ̀ secret ṣùgbọ́n wọ́n keep quiet nítorí selfish interest títí wọn. Ẹ má worry, ọ̀rọ̀ tẹ́ni kọ́ bá má gbọ́, ọba òkè náà ló máa bá yín padà yanjú ẹ̀, ìyẹn lọ bẹ́ẹ̀. Fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sọ̀rọ̀ Dangote, ṣe rí Dangote ò sí fún yín, Dangote ò ṣiṣẹ́ fún Nigerian, Dangote wá láti wá bayé yín jẹ́ ni. Ẹ mọ àwọn tí Dangote ń ṣiṣẹ́ fún, gbogbo àwọn European continent, àwọn náà gbé Dangote síbẹ̀, àwọn náà ní pé kí Dangote, àwọn náà lọ fún Dangote ní power níbẹ̀. Ṣé rí gbogbo companies tó wà ní under Dangote pátápátá àwọn Europeans ló ní. Èmi làwọn àlùbọ́sà yín o, àwọn ẹja, àwọn tomato, èmi làwọn oríṣiríṣi àwọn nǹkan oúnjẹ, ọrọ̀ ajé yín, cement yín, diamonds, gold, marble. Àwọn Europeans ń fi Dangote wọ́n lò láti máa fi kó gbogbo ọrọ̀ ajé yín wá sí European country. That's why tó ṣe jẹ́ wípé ẹ lè láṣeyọrí tí Dangote bá ṣì wà nílẹ̀ Yorùbá, ẹ lè láṣeyọrí nítorí wípé Dangote kọ́ ló wà ń bẹ̀. Gbogbo àwọn Europeans wọ́n fi Dangote wọ́n fi bojú ni. Tí wọ́n bá ti kó gbogbo àwọn nǹkan ọrọ̀ yín wá, àwọn ó níbi tó ti máa ń jókòó, tó ti máa ń ṣe àpapín, wọ́n máa pín láàrin ara wọn. Ọrọ̀ ajé yín tó dẹ̀ ń kó yìí, wọ́n sanwó ọ̀fẹ́ lófò ni wọ́n ń kó. Bọ̀tẹ́yìn bá wá sílùú òyìnbó, tẹ́ bá fẹ́ ra pin, wọ́n á gbowó lọ́wọ́ yín. Ìyẹn dún fún wípé wọ́n scam yín. Nigeria is a scam. Nigeria is a scam. Nigeria is a European company. Europeans company ní Nigeria, níbi tí wọ́n ti ń kó ọrọ̀ ajé, tó ti ń kó oúnjẹ lọ́fẹ̀ẹ́ lófò, tí ó jẹ́ pé kò sẹ́ni tó lè sọ̀rọ̀, ẹni tó bá sọ̀rọ̀ wọ́n máa fi Boko Haram pa ni. Kò sí gbogbo yín pátápátá tẹ́ wà nílẹ̀ Yorùbá, gbogbo àwọn tó ń control yín pátápátá gbogbo kì í ṣe àwọn Fúlàní kò dàbí puppets tí wọ́n gbé síbẹ̀. Di actual order gangan, order from above gangan máa ń wá láti European country, láti England, France. Nǹkan tó bá ṣe ní Nàìjíríà lénìí àwọn European continent ló máa ń decide lé lórí. Wọ́n kàn máa gbé sí ọwọ́ àwọn Fúlàní, káwọn Fúlàní wá announce ẹ̀ fún yín ni. Àwọn ní fèrè lábẹ́ Fúlàní tí Fúlàní tó ń fọ́n síta fún yín, ìyẹn lọ bẹ́ẹ̀. Ṣé rí ẹ̀yin ọmọ Yorùbá, another slavery làwọn Europeans fẹ́ wá kó yín. Kò kí ń ṣe àwọn Fúlàní ló fẹ́ kó yín lẹ́rú, kódà gan àwọn Fúlàní gan wọ́n fẹ́ kó àwọn Europeans fẹ́ kó wọn lẹ́rú, ṣùgbọ́n wọ́n kọ́kọ́ fẹ́ fi àwọn Fúlàní, wọ́n kọ́kọ́ fẹ́ fi kó ẹ̀yin lẹ́rú náà kó tó wá padà bọ̀ bá àwọn Fúlàní. Ẹ tètè sọjí, ẹ tètè jà, ẹ tètè padà sí spiritual power yín, nítorí pé yẹn nìkan ló lè gbà yín nínú bondage tẹwà. Àwọn Europeans ti detect huge resources ní ilẹ̀ Yorùbá gangan, kò kí ń ṣe gbogbo Nigeria, inú ilẹ̀ Yorùbá wọ́n ti detect huge resources, huge diamonds and golds. Wọ́n ṣẹ̀ṣẹ̀ detect ẹ̀ ni. That's why tí wọ́n ṣe ń try láti keep yín in slavery bondage, so that wọ́n tún máa padà wá, wọ́n fẹ́ wá colonize yín again. This time around wọ́n wá fẹ́ colonize yín pẹ̀lú àwọn Europeans, wọ́n fẹ́ fi àwọn Arab colonize yín, so that wọ́n bá ti wá gain
gbogbo nǹkan tó bá ti gẹ́yìn gbogbo nǹkan tó fẹ́ ṣe àwọn àti àwọn Arab náà tó máa jọ ṣe àpapọ̀ nítorí àwọn àti tẹ́ bá lọ wo down in history wọn dáadáa Europeans àtàwọn Arab they are family. Tẹ́ bá wo àwọn Catholic máa ń dress bí àwọn Arab. Ṣé rí pé dressing yẹn kò tí kúrò kó tó di pé wọ́n pín. Ẹ rí pé wọ́n pín àwọn méjèèjì pín láti máa rúlù lẹ̀ wọn fúnra wọn ṣùgbọ́n wọ́n sì jọ wà papọ̀ bí olè láti máa bayé ẹ̀yin African jẹ́. Mo wá fún yín message fún gbogbo generation to generation tó ń bọ̀ nílẹ̀ Yorùbá. Ẹ̀yin Yorùbá ẹ dìde ẹ padà sí spirituality. Iṣẹ́ rí gbogbo history àwọn Rome tẹ́ǹkà àti history àwọn Arab tẹ́ǹkà wàláì wọ́n kàn fi brainwash yín ni. Ẹ gbé gbogbo history yẹn gbé history fò ní history ẹ jẹ́ kó ní history máa gbé history lọ kẹ́yìn di history títí yín mú kẹ́ ẹ dìde kẹ́ lọ bẹ̀ gbogbo àwọn ancestors yín kẹ́ lọ bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ sáwọn people ìtorí tẹ́ bá mọ fucking plan tí wọ́n ní fún yín ẹ̀yin fúnra yín ẹ máa mọ̀ wípé náà bí ṣeré. Nǹkan tí inú mi fi dùn ní wípé àsìkò tí adániwáyé fẹ́ táyé ṣe leléyìí àsìkò ẹ̀san leléyìí tádániwáyé fẹ́ tó fẹ́ pa wọ́n run tó fẹ́ bà títí wọn jẹ́ tádániwáyé fẹ́ gbé wọn ṣánlẹ̀ àwa Yorùbá yìí ẹ lọ kọ́lẹ̀ la máa padà control wọn last kò sí nǹkan tó máa ṣe sí. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ padà sórísun yín nítorí èmi làwọn Fúlàní èmi làwọn Dangote èmi ni APC politician is a game wọ́n fi ń play game lẹ́yìn lórí ni gbogbo tájẹ́tì wọn kò yín ní ẹrú inú slavery lẹ́wà ní freedom ní anything kò sóúnjẹ kò sómi kò sáṣọ kò sí nǹkan kan struggle kò sí nǹkan tó ń pè jù bẹ́ẹ̀ tẹ́ bá lọ wo history àwọn slavery ní olden days yàtọ̀ sí wọn báwọn náà ṣe máa ń ṣe lélẹ̀ tán bá ti sọ̀rọ̀ nínú ìlú wọn wá pa wọn wá ṣe oríṣiríṣi fún wọn ráṣọ wọ̀ wọn róúnjẹ jẹ kò sí nǹkan tẹ́ fi yàtọ̀ kò sí nǹkan tó yàtọ̀ sí slavery o àwọn tó ráyè kúrò nínú Yorùbá land tó tún wá sí ìlú òyìnbó gan náà slavery náà ṣe ó kọ̀ ẹ̀ pé kò yàtọ̀ díẹ̀ ni ẹ padà sórísun yín nítorí pé Olódùmarè ọba òkè ó ń dúró dè yín ẹ padà sórísun yín Olódùmarè á ràn yín lọ́wọ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè àwíṣẹ àfọ̀gbóhùn.